Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí máa mọ ṣàlàyé arithmetic operation in sorts. Ẹ máa bá mi ká lọ. Nínú fídíò tó kọjá tó bá gbàgbé, mo ṣàlàyé pé tó bá fẹ́ ro sọ́ọ̀dì méjì papọ̀, a já sí pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kíni o, wọ́n gbọ́dọ̀ ní táàmù kan náà. Tí mo gbà lérò pẹ̀lú táàmù kan náà ni pé nọ́mbà tí ó mọ wà nínú rádíkà wọn ó gbọ́dọ̀ jẹ́ kankan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, o lè ṣe kíni o lè ro √2 plus 3√2 papọ̀. Ó rí pé tó bá wò wọ́n dáradára, nínú tó wà nínú rádíkà sọ́ọ̀dì wa mí báyìí √2 ni √2 leléyìí, ṣùgbọ́n tó yàtọ̀ náà gédégbé òun ni coefficient wọn. A já sí pé ọmọ ro eléyìí gẹ́gẹ́ bí pé o ní nǹkan kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, o lè sọ pé 2√2 ọyọ kan àti 2√2 mẹ́ta mélòó ni ó fún wa? Yóò fún wa ní 2√2 mẹ́rin, so la fi ní 4√2. Ṣùgbọ́n o lè ro àwọn èyí tó jẹ́ pé rádíkà wọn ò papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tó bá ní irúfẹ́ nǹkan báyìí, √3 plus √4, o gbọ́dọ̀ sọ pé √7 torí kò jọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ń yọ wọ́n kúrò nú ara wọn, in tó mọ̀ yọ kúrò nú ara wọn ó gbọ́dọ̀ jẹ́ tí sọ́ọ̀dì wọn papọ̀. Tí sọ́ọ̀dì wọn ò bá ti papọ̀, o lè yọ wọ́n kúrò nú ara wọn, bẹ́ẹ̀ o sì lè ṣe kíni o lè rò wọ́n papọ̀. So bẹ́ẹ̀ tó bá jẹ́ pé multiplication àti division ńkọ́, bóyá rádíkà tó wà nú sọ́ọ̀dì papọ̀ ni àbí kò tiẹ̀ papọ̀ rárá, o lè ṣe kíni o lè multiply wọn papọ̀. So mo lè sọ pé √3 times √4, √3 times √4 mi yóò mọ fún mi ní √3 times 4, eléyìí tí ń ṣe kíni o, eléyìí tí ń ṣe 12. Ìjẹ́ tí eléyìí bá yé wa, bó wá ní tó bá ní èyí tó pọ̀ yanturu nínú kíni o, nínú ìbéèrè rẹ, bó ló ṣe máa ṣe. Láti máa ṣe kò le rárá. In tó gbọ́dọ̀ dì mú òun náà ni àwọn òfin eléyìí tí mo ti ṣàlàyé síwájú. Òun náà ni pé tó bá ní irúfẹ́ sọ́ọ̀dì tó jẹ́ pé wọ́n ń bùkátà kó rò wọ́n papọ̀ tàbí kó yọ wọ́n kúrò nú ara wọn, in tó gbọ́dọ̀ yọ kúrò tàbí ó gbọ́dọ̀ rò papọ̀, ó gbọ́dọ̀ jẹ́ pé kíni o, ó gbọ́dọ̀ jẹ́ pé táàmù wọn ó papọ̀. Ìyẹn ni pé in tí ń bẹ́nu sọ́ọ̀dì yẹn, tí ń bẹ́nu rádíkà, ó gbọ́dọ̀ jẹ́ nọ́mbà kan náà. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ ń fún wa ní àpẹẹrẹ láti fi dánra wò. Àpẹẹrẹ simplify the following. Number 1, I have √18 plus 2√2, 8√2 minus 3√6 plus 2√50, 4√18 minus √200 plus 3√50. Ọ̀yà, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Láti ṣe irúfẹ́ nǹkan báyìí kò le rárá. Òun náà ni pé kó tó tẹ̀síwájú, in tó mọ̀ ṣe ni pé kíni o, wàá mọ express àwọn rádíkà tó yẹ pé kò sí ní simplest form, wàá máa gbé wọn lọ sí simplest form. Má dẹ̀ gbàgbé pé bí mo ṣe ló ṣe mọ gbé wọn lọ sí simplest form ni wípé kíni o, ó mọ wo pé nọ́mbà tí ń bẹnu rádíkà wọn, ó mọ fi ó wo factor méjì tó yẹ kó lè multiply pẹ̀lú ara wọn, tó jẹ́ pé kan nu factor wọn yóò mọ jẹ́ perfect square. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí pé √18 tó ń wò bí báyìí, sọ pé √18 nínú àwọn factor nínú àwọn factor 18 tó lè multiply pẹ̀lú ara wọn òun ní 2 times 9, tó dẹ̀ sì jẹ́ pé kan nu wọn 9 ni. So tí 9 sì ń ṣe perfect square, sọ pé mo ní 9 tó bá jẹ́ perfect square, o lè find the square root rẹ̀ tó fi ṣe kíni, tí ó fi dínkù díẹ̀. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe mọ̀ ṣe. Tó bá ti wá gbé sí simplest form tán, ó wá ṣe wò pé bóyá kó rò wọ́n papọ̀ tàbí kó yọ wọ́n kúrò nú ara wọn ni. Ọ̀yà, àpẹẹrẹ alákọ̀ọ́kọ́, a ní √18 plus 2√2.
root 18 plus 2 root 2 ọ̀yà ó rí pé tó bá ṣe eléyìí síwájú kí la mọ̀ ní o mo lè sọ pé this is root 9 times 2 plus 2 root 2 so ti yé wa báyẹn má dẹ̀ gbàgbé òfin òun ni pé tó bá ní kí ni o òfin ni pé tó bá ní root a times root b àbí root a times b is same thing as root a times root b so ti yé wa báyẹn ajá sí pé lẹ́yìn náà sì yọmọ jẹ́ kí ni o root 9 times root 2 plus 2 root 2 so ti yé wa so root 9 is 3 root 2 plus 2 root 2 so ti yé wa báyẹn ó rí pé a lè rò wọ́n papọ̀ nísìnyí torí pé táàmù kan náà ni wọ́n jọ ní àbí ó dà gẹ́gẹ́ kí n sọ pé mo ní súùtì mẹ́ta àti súùtì méjì kí n wá rò wọ́n papọ̀ kí ni wọ́n fún mi yóò jẹ́ súùtì 5 so ti yé wa báyẹn sọ pé 3 root 2 plus 2 root 2 tó bá fi lè mú táàmù wọn papọ̀ ní tó kàn ṣe kíni ọmọ ọ̀rọ̀ coefficient tí wọ́n papọ̀ lásán ni ìjẹ́ tí eléyìí bá yé wa bó láti ṣe àpẹẹrẹ kejì 8 root 2 minus 3 root 6 plus 2 root 50 bó ṣe ṣe òun náà kò le rárá bó ṣe ṣe talákọ̀ọ́kọ́ náà ni wàá kọ́wọ́ pé ṣé o lè gbé wọn sí simplest form ọ̀yà tó bá ti wá lè gbé sí simplest form ó wá ṣe kí ni o ó pa wọn papọ̀ lẹ́yìn rẹ̀ bóyá ó rò wọn papọ̀ àbódẹ̀ṣì yọ wọn kúrò so ọ̀yà ilé ó jẹ́ 8 root 2 ó rí pé ilé ti wà ní simplest form fúnra lára rẹ̀ minus 3 root 6 a lè padà gbélé náà sí simplest form ṣùgbọ́n kan náà àwọn factor ọ̀hún kì í ṣe perfect square ó lè mọ́ níṣẹ́ tí ó ṣe ṣùgbọ́n já ṣiṣẹ́ síwájú then plus 2 sanpa lè pé lè sí méjì yóò jẹ́ root 25 times root 2 so ti yọ báyìí ìjẹ́ tí ó bá ṣe síwájú sí ilé ó jẹ́ 8 root 2 minus 3 root 6 plus 2 into 5 root 2 so yọ àpé square root of 25 5 ni so ó rí bó lè ṣe síwájú sí ilé ọmọ jẹ́ 8 root 2 minus 3 root 6 plus 10 root 2 ọ̀yà ó rí pé tó bá pa àwọn tó jọra wọn papọ̀ root 2 lélẹ́yìí root 2 lélẹ́yìí ajá sí pé ilé ọmọ fún mi ní 8 root 2 plus 10 root 2 minus 3 root 6 8 root 2 plus 10 root 2 kí ni ọmọ fún mi 18 root 2 bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bisikíìtì mẹ́jọ bisikíìtì mẹ́wàá tó bá rò wọn papọ̀ kí ni ọmọ fún ẹ 18 minus 3 root 6 minus 3 root 6 ǹjẹ́ tó bá ṣe é síwájú sí ó rí pé tó bá ṣe é síwájú sí eléyìí ọmọ fún mi ní kí ni o 18 root 2 sọ pé mo lè tún pín eléyìí kó náà jẹ́ root 3 times root 2 ṣérọ́ ni tó jẹ́ wípé mo lè padà gbé root 2 mo lè gbé wọn jáde toró wà ń bí báyìí ó sì wà ń bí báyìí náà ó rí pé tó bá gbé like times jáde 3 ni àti root 2 3 1 b 3 1 b root 2 1 b báyìí root 2 1 b báyìí ajá sí pé lè ọmọ kú kí ni o 6 àbí minus so ti yọ báyìí so eléyìí ńkọ́ ó rí pé mo ti gbé root 2 jáde mo dẹ̀ ti gbé 3 jáde so kí ni ó kún lẹ̀ root 3 so àbẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò pé ẹlòmíì ò mọ̀ bí wọ́n ṣe máa ń factorize láti ṣe kò lè rárá ní tí mo ṣe mí báyìí náà ni pé kí ni o tó bá ti mọ̀ pé nǹkan kan common nù wọn tó bá ti gbé jáde in tó gbé jáde wọn wá fi divide méjèèjì ó rí pa ní 3 àti root 2 ó common àbí tí n bá gbé jáde ajá sí pé máa fi divide méjèèjì 3 root 2 minus 3 root 2 ó rí pé 3 root 2 ó gé root 2 bí báyìí 3 ó kún báyìí 6 ó gé bí báyìí àbí 3 ó gé 3 root 2 ó gé root 2 ó rí pé kí ló kúnlẹ̀ 3 root 2 so 6 minus root 3 ó rí pé kankan náà mo kàn ṣe torí àwa tá a máa mọ̀ bá ṣe ṣe ni orí àpẹẹrẹ eléyìí tó gbẹ̀yìn so a ní 4 root 18 minus root 200 minus root 200 plus 3 root 50 ọ̀yà má gbàgbé ìpè tó kọ́kọ́ ṣe náà ni pé wàá kọ́ express ẹ̀ ní simplest form rẹ̀ ọ̀yà ilé ọmọ jẹ́ kí ni 4 mo lè sọ pé root 9 times root 2
minus gbìyànjú láti gbé sí bracket torí eléyìí yóò padà fún ọ ní táàmù méjì báyìí àbí so yóò padà fún ẹ ní nǹkan méjì máa pè ní táàmù méjì so root 100 times root 2 plus 3 root 50 so ti yé wa ajá sí pé ọmọ jẹ́ 4 kí ni root 9 rẹ 3 root 2 minus 10 root 2 plus 3 root 50 so ti yé wa báyìí ajá sí pé tí n bá ṣe síwájú 4 times 3 12 root 2 ni ó máa jẹ́ torí o lè multiply number pẹ̀lú number radical pẹ̀lú radical o lè sọ pé yóò máa jẹ́ 3 root 8 o irọ́ lásán nìyẹn so ajá sí pé lè náà jẹ́ minus 10 root 2 plus 3 root 50 then ká tó rí pé root 50 yẹn náà jẹ́ ká gbóhùn náà lọ sí simplest form òun náà jẹ́ kí ni root 25 times root 2 àbí bẹ́ẹ̀ kọ́ ni ajá sí pé tó bá ṣe síwájú yóò jẹ́ 12 root 2 minus 10 root 2 plus 3 into 5 root 2 tó bá tún ṣe síwájú sí yóò jẹ́ 12 root 2 minus 10 root 2 plus 15 root 2 so tí yóò wá báyìí so ọ̀yà ó rí pé eléyìí gbogbo wọn ti ṣe kí ni ọlọ́run ti ṣe gbogbo wọn ti wà ní root 2 root 2 root 2 àbí ajá sí pé mo lè rò tàbí kí n yọ wọn kó nu ara wọn ọ̀yà 12 root 2 minus 10 root 2 ó rí pé yóò fún ẹ ní 2 root 2 ó dàbí kó ní 12 books minus 10 books sọ̀rọ̀ pé méjì ni ó kù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni root 2 yìí náà ṣe jẹ́ plus 15 root 2 àbí ajá sí pé yóò mọ̀ fún ẹ ní kí ni 17 root 2 eléyìí ni bó ṣe mọ̀ ṣe kí ni bó ṣe mọ̀ rò wọ́n papọ̀ má gbàgbé pé tó mọ̀ rò papọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé wọ́n jọ ní táàmù kan náà kí là ń pè pé wọ́n ní táàmù kan náà òun ni pé tọ́jọ́ wà nínú radical nǹkan kan náà ni so ti yé wa báyẹn ṣùgbọ́n kó tó ṣe síwájú ó kọ́kọ́ kó àwọn táàmù eléyìí tó ṣe kí ni o àwọn eléyìí tó jọra wọn lọ so ìjẹ́ tí eléyìí bá yé wa mọ̀ ń rọ̀ láti lọ sínú àwọn past question rẹ kò dẹ̀ ṣe àwọn eléyìí tó jọ eléyìí tí mo ti ṣe tó bá ní béèrè gbé wọn sínú comment section òun sì dán lóhùn jẹ́ tí eléyìí bá yé ọ mọ̀ ń rọ̀ láti láìkì fídíò mi kó dẹ̀ bá mi comment síbẹ̀ kó bá mi fi ránṣẹ́ sí àwọn ìyókù rẹ káwọn náà lè jàǹfààní títí tí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.